yà yìí mà ẹ̀rù ọba wa bẹ́ẹ̀ ẹlòmíì ọmọ nǹkan kan láti ṣe tẹ́lá wo orí social media nísìnyí gbogbo ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ti gbéra láàfà wọ́n ti yá wèrè sórí media torí kíni torí owó torí àtijẹ wọn a máa rí ìdákéyàn ọmọ àgbẹ̀rún social media kọ́wá nígbà náà Saheed Òṣùpá òkú ọ̀ntẹ́lì lọ́lọ́ lánàá yìí nísìnyí àárín kó kú Òṣùpá ẹ̀wọ̀n gan nísìnyí wọ́n náà wọ́n bó ṣe kó bára rẹ̀ wọ́n bó ṣe dójú ti rẹ̀ ọwọ́ dójú ti ra rẹ̀ nísìnyí ọwọ́ ń pé bọ́ ọba parọ́ kí nǹkan sí ọ bọ́ bá ṣe gbá kí nǹkan sí ọ àwọn èèyàn wá ń fọlọ́pàá wa káàkiri ẹ má fọlọ́pàá wa káàkiri òun náà fẹ́ dàrú owó bóòlù wọn ní sẹ́wọ̀n wọn ti máa lo ayé náà ní tẹ́lẹ̀ kò ní dáhùn mọ̀ kó ń bẹ láyé ọwọ́ wò pé kí lóun lè ṣe tó wọn fi hàn ẹjọ́ wọn tún gba ọ̀nà míì táwọn èèyàn ti gbà rí irú ọ̀nà tí ń gbà ní pé kí n máa sọ pé èmi àtàwọn màláíkà lájọ ń ṣe ọ̀gbọ́ kí n máa rí pé èmi àtọ́lọ́run lájọ sọ̀rọ̀ tọ́nìsì èmi àti màláíkà lájọ ń ṣe pọ̀ kọ́lá màláíkà lágbájá ọ̀ẹ́sẹ̀ wádọ̀ wọn ẹ̀sẹ̀ kú lọ́dọ̀ òun ni wọ́n ṣàfihàn náà ní wípé òun náà sàǹbẹ̀ láyé káyé ó lè rí nàrí ọwọ́ àwọn òpin talẹ́ni tó ní ògo tí ń lọ lásìkò yìí tóun lè dákọ̀ rẹ̀ táyé ó fi mọ̀ lọ́wọ́ lè dákọ̀ Saheed Òṣùpá pé etí mo lè sọ náà ní kí n sọ pé Saheed Òṣùpá ó lọ sọ bẹ́ẹ̀ àyè bẹ́ẹ̀ kọ́ ọ̀tá Saheed Òṣùpá o ìjọba yìí ní ó kú ọ̀gbọ́ Saheed Òṣùpá tó wá sọ yìí gan fúnra rẹ̀ bí wọ́n yìí gan bá jòkó lẹ̀ bóṣùpá kú wọ́n sàásùn yọ́sọ̀ tí ó ṣẹlẹ̀ sí ọ wọ́n là yọ́sọ̀ tó ṣẹlẹ̀ láwọn tó bí ọ lánàá inú ìrìnàjò tó ń ti rìn láyé tó ń ti bí wọ ẹni títí ń bá ní àjò wọ̀ tó ń bí ọ èèyàn tí ó pa àwọn yìí mọ Ọlọ́run nìkan ló kù tí ó pa wọn pẹ̀lú mi sọ táwọn Saheed Òṣùpá èèyàn kọ́ mọ́ àwọn ti dá mẹ́tẹ̀ èèyàn nù ó kù mi Ọlọ́run nìkan tí wọ́n lè rí dá ó lé yóò kú lọ́ọ̀dì kìíní kan nígbà wọn ni ò ní kú láyé tẹ́lẹ̀ àmọ́ Ọlọ́run lójú ti wọ pé táìmù tí wọ́n dáhùn òun ní bẹ láyé tí ò pè Ọlọ́run ò sì nípa kábà wulẹ̀ wá kí ẹ bá fọlọ́pàá kan wá kí má ẹ fílẹ̀ ẹ bá ti dójú tirẹ̀ náà nǹkan kan ní o ṣeun ọwọ́ lọ pa àgbò ó ti bá aṣàdúrà ó ti bá pa àgbò sóhun lọ́bì aládùá ẹ̀jìbá rí sóhun lọ́bì ọ̀ bá tí má rè lẹ́yìn abá fẹ́ dára ẹ̀wò òun ní rè ọjọ́jọ́ òun pé ebi ọba ní káwọn ṣe náà láyọ̀ fi máa padà wádọ̀ rẹ pé nǹkan bẹ lọ́dọ̀ rẹ àìrí ṣe ìjáwọ̀ èèyàn máa wípé kò sí nǹkan kan lọ́dọ̀ rẹ bára kọ̀ sọ́nà tó dákọ̀ lọ́dọ̀ rẹ irú gbogbo eléyìí náà nínú ìsìláàmù yìí àdójútì lọ jẹ́ ká nírú àwọn yìí wọ́n á pé mùsùlùmí làwọn ẹ gbọ́ tẹ́rí àwọn oníṣẹ̀ṣe yẹn èmi ọmọ sọ ní tíjọ́ òdodo ọ̀rọ̀ fún yín ìwà kan bẹ lọ́dọ̀ wọn tọ́já sí wípé bí àfáà mùsùlùmí bá fi ìwà yìí kún Ọlọ́run sì yọ́nú sí kí ni wà náà ni pé àwọn ti fi kalẹ̀ lọ́dọ̀ tí wọ́n pé babaláwo yóò kù tó bá dífá arọ́ aṣọ òdò níjẹ́ yọkan lọ àyíbẹ̀kọ́ àbá ó ti wà nù kíní wọn ó ti wà nù constitution wọn kalẹ̀ ẹni babaláwo tó bá dífá arọ́ tó bá iparọ́ kò ní dé èyàn aṣọ òdò sí níjẹ́ yọkan aṣọ òdò máa pọ́n ni àwa àfáà ní sí àwa kan parọ́ lọ ní aṣọ wá sí tuntun ọ mà pé aṣọ rẹ ti ń tuntun pẹ̀lú rọ́tọ̀ ń pa àwọn ìyà tí ó dúró di ọlọ́dọ̀ Ọlọ́run ní tuntun ni. ودرسوا ما فيه والدار الآخرة خير للذين يتقون فلا أين أولون كما فاوا kí o sì jáde lórí mídíà ọwọ́ agbọ́mọ ìjẹ́rì kan sẹ́gbẹ̀ẹ́ ọmọ tó yẹ kó máa lọ léèwé ọ̀la tiẹ̀ náà ó dá lọ́mọ tá a rò pé jẹnẹrẹsàn tọ̀la ìsìláàmù tọ̀la àwọn ni wọ́n sì ojú wa bẹ̀rẹ̀ sí kọ́ ọmọ lọ́nà jìbìtì eré tọ́mọ wọn dàgbà sínú bàbá wa dàgbà sí rí ẹ̀ tí ó tún wá ju tẹni ọpọlọ káwọn òbí fún àwọn ọmọ àwọn náà ó sì máa wá wọ ọmọ wọn ń ṣe rí ikú lọ báyìí àhádà ó wà ní Islam ó ìjọ wọn náà ló bí nǹkan rẹ ni kó o sì palẹ̀ máa bọ́ọ̀lù àwọn ọmọ rẹ ò ti ní dákalẹ̀ ó lè yá ní nǹkan tó lóun rí nàìjíríà wà yìí náà abẹ́ ní kàbáyì ẹ ma wá rí na káàkiri ẹ dákun torí Ọlọ́run sí ìjẹ́ àfáà náà nù ní lórí ojú ọ̀nà ìsìlámù yìí gbogbo àfáà ìsìlámù sí ń bẹ̀lẹ̀ àwọn tó yẹ kẹ́ ẹ kóbónú bàbá alágége lẹ̀ wá ń ẹ̀rí pé yìí ti dàrú ẹ̀yin tẹ́lẹ̀ yìí ti yí ẹ̀yin tẹ́ nílà káyì bàbá alágége lẹ̀ wá hàn mọ́ lẹ̀ ń bú irú èyí ń kí ni tẹ́ ẹ ti rí sẹ́ sí ṣé ìsìlámù ní olórí ṣé kò ní àpapọ̀ àwọn àfáà wọn ni eléyìí ń dójú ti ẹ̀sìn